Àbí mi pẹ̀lú ewé àti egbò. Àbí mi mọ́. Lọ́wọ́. Ẹ gbọ́ mi. Mo fà dání látọ̀run wálé ayé. Ewé àti egbò. Bẹ́ẹ̀ni. Otasansan rédíò and TV. Ọ̀kan pàtàkì lára àwọn tó jẹ́ pé ìbí wọn sàrọ̀tọ̀, ìbí wọn jẹ́ ìyàlẹ́nu tó sì mú àpẹẹrẹ ńlá wá, òun náà ni bàbá Agesinjawe IFA onírùngbọ̀n oògùn. Bàbá tí mò ń sọ yìí, bàbá yìí ọba mi Èdùmàrè ó fún un ní ọgbọ́n ìmọ̀ àti òye nípa ewé àtegbò láti máa fi sọmọ aláyé lóore. Ta lẹni tí mò ń sọ gan? Ẹ gbọ́rọ̀ lánàá bàbá yìí. Bó la ṣe bí bàbá yìí? Bó ni bàbá yìí ṣe délé ayé? Kí ni àpẹẹrẹ? Nǹkan kàyéfì tó bá bàbá yìí tó bá délé ayé tó ń bọ̀ látọ̀run. Bó la ṣe bí bàbá yìí gan? Àṣírí ńlá ni o. Bàbá yìí ó tú àṣírí bá a ṣe bí. Ó tú fún gbajúgbajà. Bàbá Mogaji Kola Olootu, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó fi Ìbàdàn ṣebùgbé. Wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àṣírí ńlá tí bàbá yìí, bàbá Agesinjawe IFA onírùngbọ̀n oògùn, tó tú fún bàbá Mogaji Kola Olootu. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ á gbọ́, ẹ lè mọ̀ wípé ìbí oníkálukú ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀, ọba mi Èdùmàrè ó sì ṣe àwọn kan lẹ́ṣà. Ọ̀yá ẹ jẹ́ á gbọ́. Àbí mi pẹ̀lú ewé àti egbò. Àbí mi mọ́. Lọ́wọ́. Ẹ gbọ́ mi. Mo fà dání látọ̀run wálé ayé. Ewé àti egbò. Bẹ́ẹ̀ni. Ewé méjì inú gbábà ìlú wà. Nígbà bí mi tán ìbejì la bí mi. Ìbejì. Nínú ayé obìnrin ní táyé mi. Èkejì mi ló kọ́kọ́ jáde. Èmi kọ̀ n ò jáde. Kí ló dé? Wọ́n gbé ìyá mi dìgbàdìgbà. Ó di ilé ìwòsàn. Gbàrán délé ìwòsàn wọ́n ní wọ́n ṣiṣẹ́ abẹ fún ìyá mi ni. Èyí ti rí wọ́n láyàfi kí wọ́n ṣiṣẹ́ abẹ. Ìgbà tí wọ́n mú ìyá mi wọ́n kùn lórun. Wọ́n kùn ìyá yín lórun. Bẹ́ẹ̀ni. Wọ́n ti gbé wọ tíátà. Wọ́n dé tíátà kí wọ́n gbé abẹ́lé ìyá mi. Mo jáde. Jíjáde tí mo jáde, ìgbà kan ń bẹ níbi ibi ikùn mi mọ́ bí abẹ́ mi báyìí. Ìgbà iná já gbogbo ẹran ara rẹ̀ pátá. Wọ́n wá mú ọ̀bẹ wọ́n fi la ìgbà ibẹ̀ ni wọ́n ti bá ewé tútù méjì, ewé àkìsàn àti ewé ẹ̀là. Ewé àkìsàn. Ìgbà náà ń bẹ bí n ṣe ń bá yín fún yìí o. Àti ewé ẹ̀là. Bẹ́ẹ̀ni. Kí làwọn babaláwo wa tú sí? Ìdí rèé tó ṣe pé ńgbà wọ́n dá ẹsẹ̀ tayé mi tí wọ́n sọ ọkọ mi ni wọ́n fi sọ mi ní Agesinjawe IFA. Pé ó ti jáwé Ifá rẹ̀ wá látọ̀run. Mo mú wá ní ìtumọ̀ Agesinjawe IFA nù.